Mo kí gbogbo àgbàlagbà pápátá, mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ń wò mí jákèjádò gbogbo àgbáláyé, ojú yín ò ní fọ́ lágbára Elédùà. Iṣẹ́ tí mo fẹ́ mú fún wa, ìyọ́nú àwọn àgbà, ìyọ́nú àwọn àgbà ni. Ìyọ́nú àwọn àgbà. Ẹ̀yin àgbàlagbà, ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe, ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe, mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe sí channel yìí. Channel yìí ó need subscriber, ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe. Ẹ bá mi wo ewé yìí. Ewé yìí la máa ń pè ní ìyálóde funfun. Ewé ìyálóde funfun. Òun leléyìí. Ìyálóde funfun ni. Ewé ìyálóde funfun. Ẹ ń gbọ́ mi? Ewé ìyálóde funfun ni. Ewé ìyálóde funfun ọ̀ni. Ewé ìyálóde funfun. Bọ̀tí méjèèjì la máa ń lò. Ewé ìyálóde funfun yẹn àti pupa. Ewé ìyálóde pupa leléyìí. Ewé ìyálóde pupa leléyìí. Ẹ rí. Ewé ìyálóde pupa leléyìí. Ẹ wò dáadáa. Ewé ìyálóde pupa òun leléyìí. Àwọn méjì la máa gún. Tá bá ti gún àwọn méjì, ewé ìyálóde funfun yẹn tí mo kọ́kọ́ fi hàn yín àti pupa yìí, a gún àwọn méjì. Tá bá ti gún, a gún pẹ̀lú epo ọ̀bọ̀. Tá bá ti gún pẹ̀lú epo ọ̀bọ̀, ẹ jẹ́ kó kúná dáadáa. Ẹ jẹ́ kó kúná dáadáa. Ìyọ́nú àwọn àgbà ni o. Mo fi gbá mọ́lẹ̀ búra fún yín. Ó jẹ́ bẹ́ẹ̀, ó rí bẹ́ẹ̀, ó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ẹ wò gbogbo ilé. Ẹ rí. Ewé ìyálóde pupa leléyìí. Ewé ìyálóde pupa leléyìí. Ẹ rí mi. Kò ní bàjẹ́, ọjọ́ òní ti wá. Láṣẹ Elédùmarè. Ewé ìyálóde pupa funfun ni mo fi hàn yín tẹ́lẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ lọ̀. Ẹ bá mi gunú odó. Ẹ gunú odó. Ẹ gunú odó. Ẹ jẹ́ kó kúná nú odó pẹ̀lú epo ọ̀bọ̀. Àwọn méjì àti epo ọ̀bọ̀ ó jẹ́ mẹ́ta. Ewé ìyálóde funfun, pupa àti epo ọ̀bọ̀. Ẹ bá ti gun, ẹ jẹ́ kó kúná dáadáa. Ẹ gbé síbì kan. Ẹ wá sọ fún ẹnìkan kó bá yín tẹ ọ̀sà méjì sórí ẹ̀. Ọ̀sà méjì. Tó bá ti tẹ ọ̀sà méjì sí, ẹ wá gbé pamọ́ fún ọjọ́ mẹ́ta. Ẹ máa wẹ̀ láàárọ̀ lágbára Elédùà. Ìyanu á ṣẹlẹ̀. Ìyọ́nú àwọn àgbà náà. Ẹ jẹ́ ká lo àwọn iṣẹ́ kí àwọn ìyá, wọ́n máa sọ pé àwọn ìyá ń yọ̀rùn lẹ́nu, àwọn ìyá ń ṣe kinní. Ẹ máa lo iṣẹ́ kí àwọn ìyá náà kó máa yọ́nú sí yín. Kí àwọn àgbà máa yọ́nú sí yín. Ẹ jẹ́ kó máa yọ́nú sí yín. Ẹ jẹ́ kí àwọn ìyá mi apàkálà kálágogo dẹ arúṣọgba má balẹ̀. Ẹ jẹ́ kó máa yọ́nú sí yín. Kò ní bàjẹ́. Ẹ̀yin àgbàlagbà, ẹ lò. Ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe. Fún gbogbo àwọn tó fẹ́ pè mí káàkiri, nọ́mbà mi leléyìí 08104734120. Kò ní WhatsApp nọ́mbà mi ni. WhatsApp nọ́mbà mi ni. Kò ní bàjẹ́ fún wa. Láṣẹ Elédùmarè. Ẹ bá mi subscribe. Kò ní bàjẹ́ o. Ojú òní ti wá o.